ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday June 16 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ní oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọjọ́ family ló jẹ́ gan ni, tó ṣe é pé ìbáṣepọ̀ ẹ̀yin àti mọ̀lẹ́bí ó ṣe ṣe kí ó wọnú ara dáadáa lénìí. Ṣùgbọ́n ṣáájú tẹ́ bá jí, ó possible lọ́jọ́ tòní kí ẹ fẹ́ láwọn kankan tẹ́ fẹ́ gbé ṣe nínú ilé tá a fẹ́ stress yín gan lọ́jọ́ tòní, tá a fẹ́ fún yín wàhálà. Ó sì ṣeéṣe kó ní nǹkan tẹ́ fẹ́ ṣe fún family member kan lọ́jọ́ tòní tá a fẹ́ fún yín stress lọ́jọ́ tòní. Èèyàn kan nu family yín sì lè fẹ́ hùwà tó ṣe é pé kò tẹ́yín lọ́rùn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ìdán wọn lọ́jọ́ tòní kọ́ máa fẹ́ ti dé yín rárá látàrí wọ́jọ́ tòní ọjọ́ tí gbogbo nǹkan máa padà rọlẹ̀ ní. Àyíká yín ẹ rí dájú pé wà ní mọ́tótó, ẹ rí dájú pé ẹ tún lè ṣe tẹ́ bá láǹfààní àti ṣe bẹ́ẹ̀ tó bá máa wùn yín kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣàtúnṣe ilé, ẹ ṣàtúnṣe àyíká yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ilé lẹ máa wà lásìkò yìí tó ṣe pé máa ṣàwọn kankan nínú ilé yín lọ́jọ́ tòní. Èní ìdára kẹ́ sì fi bá mọ̀lẹ́bí ṣe gbogbo nǹkan tó bá dàbí iṣu tó ti ń wáyé látàná tàbí tó wáyé láàárọ̀ yìí gan títí ìrọ̀lẹ́ ó ṣe ṣe kẹ́ padà wá solution lé lórí, gbogbo ẹ padà yanjú, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ tòní á lọ dáadáa. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àti àwọn èèyàn ó máa já gere dáadáa lọ́jọ́ tòní, pàápàá láàrin èèyàn àti family. Ìfọ̀rọ̀wérọ̀ máa já gere tó ṣe pé máa rí nǹkan kan mú jáde ńbẹ̀. Èní ìsìrì ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe ṣe kí bùkátà ilé kó wà lọ́rùn yín bá bó bá lọ́jọ́ tòní, tẹ́ máa fẹ́ palẹ̀ mọ́, tẹ́ máa fẹ́ mójútó. Ó lè jẹ́ bùkátà tuntun lọ́jọ́ tòní tó ṣe pé á fẹ́ fún yín ní tough time díẹ̀, ṣùgbọ́n ẹ máa padà rí yanjú. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín lè rí bákan, ire wá wọlé fún yín lénìí. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín àárín ẹ̀yin àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò yín ẹ máa láwọn akitiyan tẹ́ máa ṣe lọ́jọ́ tòní tó ṣe é pé á dùn máwọn tó rọ̀gbà yín ká nínú púpọ̀, tó sì ṣe kó ṣe é pé ẹ̀ ń gbọ́n rí nǹkan dùnú látara bẹ́ẹ̀. Lọ́rùn aláwọn kankan tẹ́ máa fálẹ̀mọ́ lọ́jọ́ tòní níbi iṣẹ́ àti láyèkáyè tó ṣe é pé ìfálẹ̀mọ́ ọkàn yín máa jẹ́ tó ṣe é pé á ràn yín lọ́wọ́ dáadáa, á bí dùnú àbáyọ̀ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ló ṣe ṣe kí ìbáṣepọ̀ yín àti àwọn ẹ̀gbọ́n àtàbúrò yín kó wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ jíròrò nípa àwọn kankan tó ṣe é pé wọ́n á fẹ́ yánu omi ọgbọ́n yín, wọ́n á fẹ́ yánu mọ́ yín, ẹ̀yin lẹ máa jẹ́ ọ fún wọn lọ́jọ́ tòní. Tó bá dàbí gbà pé ibi tẹ́ wà ara àwọn tó kò yá gágá, presence yín lásán àbí kára wọn yá gágá, àbí kọ́ jí gìrì kí wọ́n fálẹ̀ mọ́ kan. Ìbàjẹ́ láàyè iṣẹ́, ìbàjẹ́ níbikíbi lọ́jọ́ tòní, ẹ máa lo strength yín, akitiyan yín, energy yín láyèkáyè lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé presence yín àwọn èèyàn máa feel ẹ̀ dáadáa. Wọ́n máa ní lágbájá, in fact mo gbà fún ẹ lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Ẹ wá ṣọ́ra ṣe, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tì yín gbọ̀ngbọ̀n ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ má sọ secret yín jáde lọ́jọ́ tòní. Ẹ ní secret dáadáa, kẹ́ mọ̀ dájú pé secret is power. Kẹ́ ké sára dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa fún yín, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 9:15 láàárọ̀ sí aago 10:20 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ohun tí ẹ̀ ń fẹ́, ohun tẹ́ ẹ̀ ń retí ní ire ó ṣe ṣe kó tó yín lọ́wọ́. Wọn bùkátà kan wà lọ́rùn yín tó ṣẹ̀ṣẹ̀ wọlé sínú gbèsè ayé yín tẹ́ wọ̀ pé mo ní láti ṣe nǹkan yìí ní kíákíá, mo ní láti fálẹ̀ mọ́ ọkàn yìí, ó ṣe ṣe kí ẹ rí ṣe lọ́jọ́ tòní, ó ṣe ṣe káǹfààní àti rí ṣe yọjú fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín náà sì rí ẹ máa gbèrò pé ká gbé ìgbésẹ̀ tuntun tàbí kó opportunity iṣẹ́ tuntun kó wọlé fún yín lọ́jọ́ tòní, tàbí káwọn business tuntun tẹ́ fẹ́ kówó lé lórí kó wáyé lọ́jọ́ tòní, tó ṣe é pé ó dára kí ẹ ṣe gbogbo nǹkan wọ̀nyẹn lénìí. Nǹkan tẹ́ bá kówó lé lórí lénìí, tẹ́ bá pilẹ̀ lénìí, á bíire fún yín lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ló wọ̀n láti ra àwọn kankan 1 or 2 things, ó ṣe ṣe kí ẹ rí wọn rà lọ́jọ́ tòní, ó ṣe ṣe kí ẹ rí wọn ṣe lọ́jọ́ tòní. Bùkátà máa pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ máa ráyè fálẹ̀ mọ́ dáadáa tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Tẹ́ bá ṣe iṣẹ́ sílẹ̀ ṣe máa rówó sí lọ́jọ́ tòní o. Ẹ sì ṣiṣẹ́ yín lọ́nà tó máa gbà tayọ, lọ́nà tó máa gbà rẹwà lójú àwọn tẹ́ ń bá ṣiṣẹ́ lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 6:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìgbàkésàrá látàrí pé tẹ́ bá jí ó ṣeéṣe kí ẹ ní heavy task tẹ́ fẹ́ mójútó níbi iṣẹ́, tó ṣe pé máa fẹ́ tètè lọ ibi iṣẹ́ láti lọ fálẹ̀ mọ́ àwọn kankan lọ́jọ́ tí tòní. Àwọn kankan máa wà bí task tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní tá fẹ́ stress yín bí ẹ̀,
bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín ẹnu á fẹ́ gbé yín lọ́jọ́ tòní, ẹ máa fẹ́ máa rojọ́ dáadáa lọ́jọ́ tòní, àwọn ọ̀rọ̀ yín ẹ má ṣàlàyé fáwọn èèyàn ju bó ṣe yẹ lọ, ẹ ní síkírìtì nǹkan kíkan tó bá ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ kan yín ẹ má ṣàlàyé fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Bákan náà sì rí ó ṣeé ṣe kí ẹ ti rí sọ́pọ́ọ̀tì látọ̀dọ̀ àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ lọ́jọ́ tòní tàbí àwọn tẹjọ́ ń rọ̀gbà ìra yín ká tẹjọ́ ń bára ṣe lọ́jọ́ tòní. Sọ́pọ́ọ̀tì máa jẹ́ tó ṣe pé ẹ̀yin fúnra yín máa kàkún dáadáa tẹ máa dúpẹ́ lé lórí. Kódà ó ṣeé ṣe kéèyàn tó súnmọ́ yín kọ́ ní kankan tó fẹ́ ṣe lọ́jọ́ tòní tẹ́yin náà máa presence bẹ́ẹ̀ tẹ́ni náà máa sì feel presence yín lọ́jọ́ tòní pé lágbájá ẹ try lágbájá ẹ gbìyànjú tẹ wá, èèyàn máa ṣàkíyàn fún yín dáadáa lọ́jọ́ tòní tẹ máa appreciate dáadáa. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ẹ gbọ́dọ̀ fi falẹ̀ mọ́rọ̀ ara ti yín gangan ni, ẹ má ráyè tẹnikẹ́ni ju tira yín gangan lọ, ọ̀rọ̀ ara yín ni kó jẹ yín lógún ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní látàrí pé tara ẹni là kọ́ gbọ́, èèyàn sì gbọ́dọ̀ lóhùn rẹ́rọ ẹlẹ́rù lèmi kó wá fa tiẹ̀ lọ́wọ́ kó má bàa àfẹ́ẹ̀tì. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni bá yín ṣiṣẹ́ yín púpọ̀ lọ́jọ́ tòní, èèyàn lè support yín kẹjọ máa ṣe, kò dára kẹ wá paṣẹ́ tì kẹ wá ní kíyàn máa bá yín mójútó kẹ wá kú òun bẹ́ẹ̀, ìyẹn ò dára rárá. Wọ́n lè padà ṣe nǹkan tí ò tẹ́yìn lọ́rùn fún yín lọ́jọ́ tòní kẹ kíyèsára. Iṣẹ́ lè rí bákan lọ́wọ́ àárọ̀ ṣùgbọ́n padà dára, relationship yín á lọ dáadáa, iye owó náà wọlé fún yín lénìí aago 7:20 ní àárọ̀ sí aago 9:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ní àwọn ìmísí kan, máìndì yín á máa direct yín lórí ohunkóhun tẹ bá ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní, ara yín máa yá gágá, máìndì yín á máa sọ fún yín pé báyìí ni kò ṣe ṣe, ọ̀nà báyìí ni kò gbé gbà. Ó dára kẹ́ tẹ̀lé máìndì yín, ó dára kẹ́ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí, tẹ bá ṣe tẹ̀lé sí ló ṣe máa ràn yín lọ́wọ́ sí, ló ṣe máa gbè yín sí o. Ohun tó ń sọ sí yín lọ́kàn yẹn gangan lọ̀rẹ́ tímọ́tímọ́ yín, òun lọ̀rí àtàtà yín lọ́jọ́ tòní tẹ ní láti tẹ̀lé látàrí pé kò ní ṣì yín lọ́nà láéláé lásìkò yìí. Kò sí èròǹgbà burúkú tó fẹ́ sọ sí yín lọ́kàn, èròǹgbà rere ni. Tí ẹ bá ti tẹ̀lé tẹ́ ẹ mú lò á ràn yín lọ́wọ́, ẹ sì rí dájú pé ẹ ní ìfura dáadáa lọ́jọ́ tòní. Àwọn sáìn kan wà tó jẹ́ spiritual sign, bóyá bí kẹfẹ́ jáde kẹsẹ̀ yín déédéé gbà nǹkan, tó bá jẹ́ sí òsì ẹ ní láti padà sílé ni, tó bá jẹ́ sí ọ̀tún ẹ ní láti tẹ̀síwájú ìrìn àjò, ire wà ń bẹ́ẹ̀ ni, ẹ ní láti rí dájú pé ẹ ń kẹ́fìn àwọn kankan lọ́jọ́ tòní. Alátẹ bá ńlá ẹ kẹ́fìn rẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ mú un lò kí ẹ rí dájú pé ẹ kò jinlẹ̀ dáadáa, ẹ máa rọ́gbọ́ kọ́lá rẹ̀ tó máa ràn yín lọ́wọ́ lásìkò yìí. Àsìkò oríire ló jẹ́ fún yín tẹ bá mọ̀ ọ́ lò. Ẹ lè fi ní ṣe spiritual work èyíkéyìí, ẹ̀yin tẹ̀sí fẹ́ ṣèwádìí lónírúurú náà láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ọjọ́ tòní á lọ dáadáa fún yín, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa, ẹ má kàn ra mólólùfẹ́ yín lénìí, iye owó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 9:15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìjọ tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ pàdé èèyàn tuntun, ó ṣeé ṣe kí ẹ pàdé ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní. Ọ̀rẹ́ tuntun náà lè jẹ́ ẹni tó ṣe pé ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Bákan náà sì rí ẹ lè ní ṣíṣe kan lọ́jọ́ tòní tẹ máa fẹ́ lọ mójútó, tẹ máa fẹ́ báyàn ṣe lọ́jọ́ tòní. Èèyàn lè bẹ̀yìn ní kankan lọ́jọ́ tòní tẹ máa fẹ́ support wọn lọ́jọ́ tòní, àwọn èèyàn náà á tún support yín dára lọ́jọ́ tòní pẹ̀lú. Ẹ máa dunnú látara achievement èèyàn kan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ó ṣeé ṣe kí ẹ ní àwọn task tuntun kan tó ṣe pé ẹ fẹ́ ṣe tó lè pọ̀ ńlẹ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Èyí ń dára kí ẹ rorí yín dáadáa lórí ohunkóhun, ẹ má ronú rárá, ẹ má gbé nǹkan kan sọ́kàn, ṣùgbọ́n brain yín ni kẹ́ ẹ rò lórí ohunkóhun. Ẹ jẹ́ kí brain yín sharp dáadáa lọ́jọ́ tòní lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, ẹ plan dáadáa, ẹ rò jinlẹ̀ dáadáa. Tẹ bá nílò support ẹnikẹ́ni lénìí ẹ lè béèrè fún, ẹ lè pẹ́ bí, ẹ lè para, ẹ lè pọ̀rẹ́, ẹ lè pojúlùmọ̀ lórí ohunkóhun tí ẹ bá fẹ́ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí wọ́n ṣe fún yín lásìkò yìí. Àsìkò tó ṣe é pé àwọn èèyàn á support yín lénìí jẹ́, àsìkò tó ṣe é pé àwọn èèyàn á bá yín ṣe dáadáa lénìí jẹ́. Kò sí wàhálà rárá, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀yin tẹ bá ń ṣiṣẹ́ láàyè iṣẹ́ yín, wọ́n á support yín, ẹ máa rí kọ̀rí gìtá dúró tì yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ sì ń tajà náà pẹ̀lú customer máa wọlé dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Iye owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n issue relationship díẹ̀ lè wáyé lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Olólùfẹ́ yín lè nídìí àwọn kankan tó ṣe pé á nídìí support yín lọ́jọ́ ti tòní, tó ṣe pé ẹ á fẹ́ stress yín bákan díẹ̀ lọ́jọ́ ti tòní, tàbí kó ṣe pé ẹ fẹ́ máa feel fún ọ lọ́jọ́ tòní pé lágbájá ó ti ẹ̀ ń try, ó ti ẹ̀ ń sapá àtakitiyan. Ẹ rí dájú pé ẹ ṣe prayer fún olólùfẹ́ yín lénìí. Tó bá sì dàbí ìgbà pé ìjà ló wáyé láàrin yín, ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Gbogbo nǹkan kíkan tó bá ṣẹlẹ̀ láàrin àti olólùfẹ́ yín láàárọ̀ yìí, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá
kí ọ̀sán àti ìrọ̀lẹ́ tó lẹ́ gbogbo ẹ̀ máa yanjú pátápátá tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́. Ọjọ́ ìní wá tún jẹ́jọ́ tó ṣe é pé ọ̀rọ̀ iṣẹ́ yín jẹ́ nǹkan tó ṣe é pé ní láti fálẹ̀ mọ́. Ó ṣeé ṣe kọ́rọ̀ iṣẹ́ yín náà fẹ́ ka yín lára láwùjọ ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ máa padà ọ̀nà àbáyọ sọ̀rọ̀ iṣẹ́ náà lọ́jọ́ tòní. Iṣẹ́ yín máa jẹ́ nǹkan tẹ́ máa gbé lérí báyìí. Ó dára kí ẹ fálẹ̀ mọ́ṣẹ́ lénìí. Ó dára kí ẹ wòye sáwọn nǹkan tẹ́ tún lè ṣe láti jẹ́ kí iṣẹ́ yín ní dàgbàsókè. Tó bá gba kẹ́ ra túùsù tuntun ni, tó bá gba kẹ́ ṣàwọn àtúnṣe kan láàyè iṣẹ́ yín ni, ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ kí iṣẹ́ yín lè lọ bó ṣe yẹ kó lọ. Ó ṣeé ṣe tó ṣe é pé ẹ̀yin tó ṣe é pé ẹ̀ ń ṣiṣẹ́ ọ̀nà jíjìn, tó ṣe é pé ẹ ti wà nílé látijọ́ yìí wọ́n lè pè yín fúnṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ sì jẹ́ contractor, ẹ lè gba contract tuntun lọ́jọ́ tòní tí ò ní sí problem rárá, tí gbogbo á lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yín náà á lọ dáadáa. Iye owó náà sì máa wọlé fún yín lénìí pẹ̀lú. Aago kan kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè rí gbámú láti ibikíbi, ẹ lè rí ọ̀nà jíjìn gbámú lọ́jọ́ tòní. Idea máa wá sí yín lọ́pọlọ dáadáa, ẹ máa wà very brilliant dáadáa lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe, ẹ máa tẹ̀ tí mọ ibi tó fẹ́ yé sí, ẹ ti máa ní òpin pé bí mo ṣe ń ṣe yìí, ibi tó máa já sí lélẹ̀ tó sì máa já sí bẹ́ẹ̀ lọ́jọ́ sí tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa gbúròó ìdùnnú láti ilẹ̀ òkèèrè lọ́jọ́ tòní. Ẹ máa gbúròó ayọ̀ sáwọn èèyàn yín tó wà lọ́nà jíjìn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́ tó ṣe é pé ẹ̀yin tẹ́ ti submit fọ́ọ̀mù pé mò ń wáṣẹ́, ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí wọ́n approve application yín ní ibi iṣẹ́ tẹ́ ẹ ro kàn ní àsìkò yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ máa tún lọ́gbọ́n kọ́gbọ́n, ẹ máa ní ìmọ̀ kún ìmọ̀ lọ́jọ́ tòní. Free day lọ́jọ́ tòní jẹ́ tẹ́yin gan fẹ́ free. Ẹ ní fẹ́ kẹ́nikẹ́ni ṣe yín mọ́lẹ̀ rárá, ẹ ní fẹ́ kẹ́ má ní freedom rárá lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ ṣe nǹkan yín bó ti wù yín, ẹ sì máa fẹ́ fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣe nǹkan bó ṣe wù wọ́n lọ́jọ́ tòní. Ẹ ní fẹ́ àfẹ́ tẹnikẹ́ni, ẹ sì ní fẹ́ kí tẹnikẹ́ni àfẹ́ tì yín. Bó ti ṣe dára kẹ́ ẹ ṣe nìyẹn kéènì lè lọ dáadáa. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ ìdùnnú ọjọ́ oge ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre ìfà, ire tẹ́ ẹ̀ ti ẹ̀rù kàn rárá. Ó ṣeé ṣe kí ẹ rí lọ́jọ́ tòní. Àǹfààní tẹ́ ẹ̀rù kàn láti ibikíbi, ó ṣeé ṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní o. Ọjọ́ tó ṣe pé gbogbo nǹkan máa lọ dáadáa ló jẹ́. Ọjọ́ yẹn lè fi partner pẹ̀lú èèyàn, ẹ̀yin àti èèyàn lè jọ da business papọ̀, ẹ lè jọ ṣe nǹkan kan papọ̀ lọ́jọ́ tòní. Ohun tẹ́ bá ṣe papọ̀ pẹ̀lú èèyàn yìí, á béèrè á bówó fún yín, á bí lọ síwájú fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rèé, ó ṣeé ṣe kí ó wù yín láti kó nǹkan kan sí nǹkan kan lọ́jọ́ tòní kẹ́yìn àti èèyàn jọ ṣe nǹkan kan papọ̀. Ó dára kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lásìkò yìí. Ó ṣeé ṣe kí nǹkan tẹ́ dàpọ̀ yìí kó béèrè fún yín lọ́jọ́ iwájú. Ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín náà á wá wọnú ara dáadáa. Àsìkò yìí náà sì rèé, àwọn nǹkan kan tẹ́ ẹ̀ ń gbé ní ìgbésẹ̀, ó lè jẹ́ àwọn ìgbésẹ̀ táyé yín padà. Dream yín máa big dáadáa lọ́jọ́ tòní. Á dàbí ìgbà bí kẹ́ ṣe nǹkan tó ṣe é pé á bí kí gbogbo nǹkan yín kó yí padà káyé yín tún dọ̀tun. Ó dára kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ jẹ́ káwọn èròǹgbà yín kó ga, ẹ dream higher dáadáa lọ́jọ́ tòní. Ẹ dream nípa nǹkan ńláńlá, ẹ ronú jinlẹ̀ nípa nǹkan ńláńlá. Ẹ wo ọjọ́ iwájú yín báyìí kẹ́ wò pé iwájú mi tí mò ń lọ yìí, mo fẹ́ dèèyàn bí Dangote, ọdún mo fẹ́ dá sí ọ̀nà mo fẹ́ gbé gbà, tó sì jẹ́ pé àwọn nǹkan tó bá sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní tẹ́ bá ń ṣe ní títẹ̀ǹtẹ̀lé, ó ṣeé ṣe kó ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín lénìí. Ìfà wọlé fún yín lénìí o, orí tẹ́ ìṣiṣẹ́ fún àwọlé lénìí. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà máa wọlé fún yín lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ yìí àárín àti olólùfẹ́ yín á gún régé dáadáa, á dùn alárinrin. Ó kàn jẹ́ pé lóòrọ̀ tẹ́ bá jí, ó ṣeé ṣe káwọn kankan wà nínú ilé tí ẹ fẹ́ mójútó, tàbí káwọn kankan tó fẹ́ fún yín stress kí ó fẹ́ jẹ lọ́jọ́ tòní. Tó ṣe pé olólùfẹ́ yín lè kọ́ọ̀sì ẹ̀ fún lọ́jọ́ tòní, ṣùgbọ́n lẹ́yìn eléyìí ó ṣeé ṣe kó má sí issue kankan láàrin àti olólùfẹ́ yín mọ́ títí ìrọ̀lẹ́. Ìbáṣepọ̀ yín gan wọnú ara dáadáa. Ọ̀rọ̀ ti family, ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ olólùfẹ́ yín ló máa wà lọ́kàn yín gbágbágbá lọ́jọ́ tòní. Nǹkan tó bá dàbí issue láàrin yín, gbogbo ẹ̀ máa padà yanjú tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ gan, tẹ́ bá lọ bí iṣẹ́, àárín ẹ̀yin àtàwọn ọ̀gá yín á gún régé. Ẹ máa tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní lósìtọ́ àti lódodo, ṣùgbọ́n máa padà appreciate ẹ̀ dáadáa fún yín lénìí. Ẹ falẹ̀ mọ́ṣẹ́, ẹ má wojú ẹ̀ rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ lè rí àǹfààní àtòrí gbámú dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ dáadáa lénìí tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Ẹ má fàyè gba issue rẹpẹtẹ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Gbogbo issue tó bá wáyé láàrin yín lọ́jọ́ tòní, ẹ máa tún fi kọ́gbọ́n sí nípa ara yín ni. Ẹ máa tún fi mọ̀ sí nípa àwọn nǹkan kan nínú marriage yín, tí yà sì tún bí kí marriage yín kó tún deep sí dáadáa. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín lè rí bákan. Ire wá wọlé fún yín lénìí. Aago 7 kọjá ìṣẹ́jú 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀.
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa bísí dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ àpọ̀ lọ́rùn yín tẹ fẹ́ fálẹ̀ mọ́ dáadáa o. Ẹ máa gèsè sí ara yín pé ṣé lè ní màá ṣe báyìí, èwo mo fẹ́ gbé ṣe báyìí, àsìkò tí ń lọ, báwo mo fẹ́ ṣe rà mí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa bísí púpọ̀. Ẹ gbọ́dọ̀ wá procrastinate, ẹ gbọ́dọ̀ ní pé ẹ fẹ́ sọṣẹ́ dọ̀la rárá. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́ lè ráǹfààní àtòrè gbámú ní àyè iṣẹ́ àti níbikíbi. Ẹ gèsè tara yín, ẹ má rush ara yín jù lórí ohunkóhun. Kò sí bí task náà ṣe lè pọ̀ tó, ẹ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ máa bísí gan lójú task lódodo tó sì ṣeéṣe kí lè fẹ́ jẹ́ kí ara wo yín lọ́wọ́ rọ̀lẹ́, kó fẹ́ rẹ̀yìn tẹ́ lọ́wọ́ rọ̀lẹ́. Ẹ̀yin tẹ́ bá ti ń kẹ́fẹ́ ìlera gan, ẹ fálẹ̀ mọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tó bá ṣe para yín ò yá gágá tẹ́lẹ̀, ẹ má wulẹ̀ ṣiṣẹ́ ju bó ṣe yẹ lọ, ẹ wulẹ̀ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ ṣe wọ́n tẹ́ bá lè ṣe kí ẹ try best yín, kẹ́ sì fìyókù lẹ́dọ̀jọ́ mìíràn dára, ṣùgbọ́n ẹ má fàyè gba distraction rárá lọ́jọ́ tòní. Ẹ̀yin tọ́ra yín bá yá gágá, ẹ mójútó ṣẹ́ láṣẹ yanjú, kó má jẹ́ pé tó bá dọ̀la iṣẹ́ wá surplus sí ju bó ṣe yẹ lọ torí ìlera ara yín kẹ́ kíyèsára. Gbogbo nǹkan á lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yín lè lọ dáadáa ṣùgbọ́n ẹ lè má ráyè tí wọ́n rẹpẹtẹ. Bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ lénìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó sunwọ̀n lọ́jọ́ yìí jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ní máa dùn látòwúrọ̀ títí dọjọ́ alẹ́. Ara yín á yá gágá dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ohun tẹ́ bá ń ṣe pátápátá báyìí á máa dùn mọ́ ọmọ aráyé nú ni. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ kò ní kan létí ọmọ aráyé. Gbogbo nǹkan yín á lọ sòsì bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Tẹ́ bá ń ṣiṣẹ́ báyìí bí idán lẹ́ṣẹ̀ máa ṣe, àwọn èèyàn á sì gba tiẹ̀ dáadáa lọ́jọ́ sí tòní. Àwọn èèyàn á gbà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa dàbí ọba lọ́jọ́ tòní ni. Ẹ wá gbọ́dọ̀ gbéraga rárá. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ dáadáa kẹ́ lè rèrè ọjọ́ tòní jẹ́ dáadáa. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ṣẹ́, ẹ ṣiṣẹ́ yín lọ́nà tó máa gbà wá perfect dáadáa káwọn èèyàn lè like ẹ̀. Tẹ́ bá ṣe dáadáa sí, àwọn èèyàn ṣe máa like yín sí lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó dára kẹ́ fi làkókò àti ìgbà pẹ̀lú ọmọ àti olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ yín pẹ̀lú ọmọ ó ṣeéṣe kó ṣe pé ẹ lè máa bí kí positivity kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ káwọn ọmọ jìnnà sí yín rárá lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa tí wọ́n múnú wọn dùn. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín pẹ̀lú olólùfẹ́ yín á bí kí àárín yín kó gún régé dáadáa, á bí káyìíká yín gbalẹ̀ fún oríṣiríṣi nǹkan mèremère. Gbogbo nǹkan tó tẹ́ yín lọ́rùn pátá ni kẹ́ ṣe lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìrèwó náà máa wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Iye gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.